wọn èyí tan èmi torí nǹkan tí mo ń fara kín àti nǹkan tí mo fẹ́ ṣe ó pọ̀. mi èé ṣe ọmọ lásán hakikatan mo ń sọ fún ẹ. ọmọ tí wọ́n tọrọ ẹ̀ níní wàláhì billahi al-azim. Alhamdulillah. Alhamdulillah. Bàbá mi dìdí tọrọ mi ni. Ó tọrọ ló fẹ́ gbọ́ yẹn. Mi ò ṣàwàdà. Ọ̀rọ̀ ó sì ń fọnu kọ́. Kí ni ọba máa wí? طيب الحمد لله adúpẹ́ fún Allah ẹ̀dá gbogbo alágbọ́n tí ohun tí bàbá Mudiru sọ Sheikh Mudirul Markaz bàbá sọ pé àwọn ìsọmọ lásán Mudiru láwọn ìsọmọ lásán ìpé àwọn ìsọmọ lásán ìpé wọn dìdí tọrọ àwọn ni Allahu Akbar àwọn tí ẹ wàá mọ̀ fa wàláhì tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ṣe sọ ìgbẹ́ ìṣọmọ lásán àwọn rò pé bóyá ìdàkejì ohun tẹ́ sọ ní ẹjẹ́ ni ṣé gbẹ́ ìṣọmọ lásán Allahu Akbar Masha Allah Tabarakallah àwọn tí a wá dábàá torí ẹni tí ìbá ṣọmọ lásán oye ẹni tí ìṣọmọ lásán náà ẹni tí ìṣọmọ lásán oye ẹni tí ìṣọmọ lásán ni ó máa bú àwọn sàábé ni ó bú àwọn sàábé ànábì ẹni tí ìṣọmọ lásán òun ni ó máa bínú ẹ̀sìn Allah ẹ̀dá pẹ̀lú gbogbo ọjọ́ ayé rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n tẹ̀ tún wá tọrọ yín ni that is wọ́n dìídì jókòó wọ́n sì bẹ Ọlọ́run bá pé ìrẹ Allah bùnmi ní Mudirul Markaz Allahu Akbar ìgbìyànjú tó tóbi ní àdúrà tí wọ́n ṣe yẹn tọ́ bọ̀tẹ́ ní mùsùlùmí alákùntẹ́ bá ti fẹ́ tọrọ ọmọ ẹ máa yànnà náà fún Allah ẹ̀dá that is ẹ máa yan irú ọmọ tẹ́ ẹ fẹ́ ẹ̀yin mùsùlùmí oye torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gbà míì tó bá tọrọ ọmọ kò ní yàn kò ní ṣe kí ni kò ní yàn ẹlòmíì yóò kàn sọ pé Ọlọ́run fún mi lọ́mọ nítorí ìpọ́njú ọmọ tí ń dààmú rẹ̀ yóò kàn ní Ọlọ́run fún mi lọ́mọ ìdá Allah fún mi lọ́mọ but kò ní ṣe kí ni kò ní yan irú ọmọ tí ń fẹ́ so àwọn ànábì Ọlọ́run tó bá fẹ́ tọrọ ọmọ wọ́n máa ń yàn lágbèjúwe nìsín ànábì wa Ibrahim alayhi salatu wassalam Allah ẹ̀dá sọ̀rọ̀ ń parẹ́ ipa ànábì Ibrahim sọ pé Rabbi habli minas salihin ìrẹ́ ọba tó dá mi bùn mi lọ́mọ tí ó jẹ́ kan náà àwọn ẹni rẹ̀ so Allah ẹ̀dá wa sọ pé fabashsharnahu bi ghulamin halim then a fún ànábì Ibrahim ní ròdùnú pẹ̀lú pé yóò bí ọmọ géńdé tí ó jẹ́ halim onísùúrù 1 ọlọ́gbọ́n 2 olóye 3 so èyíkéyìí ìròyìn dáadáa tẹ́ bá mọ̀ ìpè máa ń bẹ lára ẹni tí ó jẹ́ ọmọ dáadáa àtọmọ tí ó sì sóore so yóò wà lára ọmọ tí ó jẹ́ halim torí yóò jó ní sùúrù púpọ̀ Mudiru ṣé ẹ̀yin máa wá ní sùúrù ni èmi rò pé ó dàbí Mudiru máa ń ní sùúrù dáadáa wọ́n máa ń ní sùúrù dáadáa so àwọn ìgbà kan tí wọ́n pé wọ́n máa jáde tí wọ́n máa sọ̀rọ̀ bí pé wọ́n fẹ́ báyàn jàjàkadì oye so wọ́n pé wọ́n máa ṣe bí pé wọ́n fẹ́ báyàn jàjàkadì ń tàn yín rì sínú odò ń ṣe kíní kan kí ló ṣe kíní kan Allahu Akbar nínú ìròyìn ọmọ tí ìṣọmọ lásán náà nù Allahu Akbar wow Masha Allah tọ́ ìrẹ́ Ọlọ́run bá hab lana minas salihin bùn àwa náà nínú àwọn ọmọ rí o àwọn ọmọ dáadáa o àwọn ọmọ gidi àwọn ọmọ tí wọ́n gbẹ́sìn wọn Ọlọ́run bá dá ní bó ṣe yẹ àwọn ọmọ tí wọ́n ní jẹ́ ọ̀tá ẹ̀sìn wọn Allah bá rẹ̀ dá tí wọ́n ní jẹ́ ọ̀tá ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n sì ní jẹ́ ọ̀tá ọ̀rọ̀ Annabi sallallahu alaihi wasallam tí wọ́n sì ní jẹ́ ọ̀tá àwọn sàhábà Annabi sallallahu alaihi wasallam irú àwọn ọmọ táwọn fẹ́ kó bù wọn nù àwọn ọmọ tí wọ́n sì sóore
láyé àti lálkìyámà. Àwọn ọmọ àrídùnnú òun ni kò bùn wa o.